eléyìí serious o ẹ̀yin èèyàn. Nílùú tó lọ́ba tó níjòyè, nílùú tá a ti ní gọ́fmẹ̀ntì, tá a ní gọ́fnà, làwọn ọmọ onímọ́tò NURTW ni wọ́n ti ń flaunt ìbọn lórí live video. Ó ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrí. Ó ṣàríwo ìyá ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. Ìyàwó ojú wọn ẹ ṣáàrí. Ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́nà máa bẹ yín kú pa yín. Gọ́vnà Sanwó-Olú ibo lẹwà. Commissioner for Police nípínlẹ̀ Èkó ẹ máa dìde ẹ má máa fọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State. Gbogbo ẹ̀yin ọmọ Èkó pátápátá ẹ má máa fọwọ́ lẹ́rán ẹ má máa sùn àsùnpara lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò NURTW yìí. Ẹ wá wo bí Àbọ̀lọ́rẹ́ Legacy ṣe tú àṣírí àwọn ọmọ Tafasego Nation àbí kí náà pera wọn nínú fídíò tó wà bí tí màá play fẹ́yìn èèyàn láìpẹ́. Tí wọ́n ní wọ́n tó ti bẹ̀rẹ̀ sí ní flaunt ìbọn lórí live video tí wọ́n fi ń threaten ara wọn. Nílùú tó lọ́ba tó níjòyè. Gọ́vnà Sanwó-Olú, Commissioner for Police ní Lagos State, ẹ má má dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò. Ó máa ń bọ̀ kẹrẹkẹrẹkẹrẹ, ó máa ń bọ̀, wọ́n máa ń fa jàgídíjàgan ìbọ̀ díẹ̀díẹ̀ màrè. Tẹ́yìn èèyàn bá gbàgbé fídíò tí mo ṣe níbi ìjẹta tí mo ti mú fídíò Koko Zaria níbi tán ti ló lọ da gáràjì Òṣòdì rú tán ti sọ pé wọ́n kò gbọ́n wọ́n kò nǹkan kan bọ̀bọ̀ tí wọ́n ló mú gbọ́n dání nínú fídíò yẹn this same guy after tán da Òṣòdì rú tán wọ́n wá darí padà sí hòtẹ́ẹ̀lì Koko Zaria gẹ́gẹ́ bí nǹkan tí Àbọ̀lọ́rẹ́ sọ nínú fídíò ẹ̀ tó wọ́n àbí sáájìjọ wò láìpẹ́ yìí tí mo máa play fún gbogbo ẹ̀yin èèyàn o. Wọ́n ní this same guy kí náà porúkọ ẹ̀ náà Ìṣọ̀lá Kúkù wọ́n ní Ìṣọ̀lá Kúkù ló ń jẹ́ this same Ìṣọ̀lá Kúkù ni wọ́n claim pé ajá Zaria gẹ́jẹ rí tán ló gẹ́jẹ lẹ́yìn ẹsẹ̀ tí Àbọ̀lọ́rẹ́ sọ pé ó gẹ́jẹ lẹ́yìn ẹsẹ̀ this same Ìṣọ̀lá Kúkù náà ló mú ìbọn dání nínú fídíò yìí second in command Koko Zaria náà dẹ̀ pé òun ló ń flaunt ìbọn ẹ̀yin èèyàn ṣé ìbọn ti wá jẹ́ ní tí ó ti jẹ́ bisikíìtì tán rírà lórí ìgbà ni bóò ní bọ́n ṣe ń dọ́wọ́ àwọn ọmọ onímọ́tò ní Lagos State wọ́n ti dọlọ́pàá ni ṣé ìjọba ti ń láísẹ̀nsì ìbọn fáwọn ọmọ onímọ́tò ní Lagos State ni Gọ́vnà Sanwó-Olú àsìkò ti wá tó báyìí tẹ́ máa dìde lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò àsìkò ti tó tẹ́ máa dìde lórí ọ̀rọ̀ wọn o ẹ wò kí n tí mò ń sọ kó bàa lè yẹ èèyàn mi dáadáa ẹ bá mi wo fídíò Legacy yìí. Sego fẹ́ dá wàhálà lẹ̀ ńlá lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tí Zaria dẹ̀ ń ṣe wọ́n ní Tafa ló ń dé Zaria kọ́ ló ń ṣe ṣẹ́yìn èèyàn fetí ara Sego yín ló ń ṣe wọ́n ní Tafasego gangan ló fẹ́ fa wàhálà lẹ́kọ̀ọ́ wáì nílùú tó lọ́ba tó níjòyè ẹ máa wo fídíò yẹn lọ. o fídíò tí mo gbé wáyé ẹ wò ṣe rí dáadáa ṣe rí fídíò yẹn jẹ́ ìjókòó báyìí kẹ́lí máa rójú mi ṣe rí ẹ wá wò dáadáa ó yá máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ ó láti sọ̀rọ̀ ṣé kí ni yóò láòdù ni. Ó ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrí. Ó ṣàríwo ìyá ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. Ìyàwó ojú wọn ẹ ṣáàrí. Ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́nà máa bẹ yín kú pa yín wàhálà ẹ ṣáàrí. Ìyàwó ojú wọn ẹ ṣáàrí. Ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́nà máa bẹ ẹ máa kú Èkó Sego. ṣé ń gbọ́ Èkó Sego. ṣe gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ń bẹ̀ yẹn ó ní Èkó Sego Èkó Sego ẹni tẹ́ ń wò yìí òun ni mò ń sọ fún yín pé Ìṣọ̀lá Kúkù tí ajá Zaria gẹ́jẹ ilé Zaria ló ń gbé wọn àti Zaria náà jọ máa ń wà òun ló ń pè rẹ̀ ní second in command Zaria nínú Òṣòdì ń bẹ̀ gbogbo àwọn ọmọ Òṣòdì ló mọ̀ ẹni tẹ́ ń wò yẹn gbogbo ọmọ Òṣòdì ló mọ̀ ẹ wo nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà à ń sọ fún yín pé violence ni Sego ò lè tó Èkó Sego ò ní charisma tó lè fi tó Èkó Sego ò ní gànràngànràn ni Sego ò ní gbéraga ni ẹ ti máa rí nínú ìwà ẹ̀ ẹni yìí ń pariwo ó ní Èkó Sego tẹ́ bá bẹ́ pistol ló wà lọ́wọ́ ẹ̀ o ó ní
ìṣòro wà lọ́wọ́ òun o ṣeré kọ́ o ṣe rí pé bí Zaria ṣe wá ṣe lòun náà ṣe ń ṣe wọn àti Zaria lọ́jọ́ ń gbé. ṣé èèyàn fọkàn bá lọ ṣé ìgbọ́ kátikàti ọ̀rọ̀ Èkó Sego ṣé lórí pé wọ́n fẹ́ jẹpọ̀ state chairman wọ́n fẹ́ gbapò mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ ó ní ó ti di tí wọ́n tán fìbọn flaunt lórí fídíò tí wọ́n fi ń display tí wọ́n fi ń threaten ara wọn lórí live video. ẹ̀yin èèyàn ẹ dákun ẹ bá wa tag commissioner for police ní Lagos State Governor Sanwo-Olu wọ́n gbọ́dọ̀ rí fídíò yìí o wọ́n gbọ́dọ̀ sweep matter yìí under the carpet o this guy tán pè ní Ṣọlá Kúkú wọ́n gbọ́dọ̀ fish out o because ìlú tó lọ́ba tó ní jòyè ni àbí ṣé wọ́n ti ń láìsẹ̀sì ìbọn fáwọn ọmọ onímọ́tò ní gọ́ọ̀mẹ̀ntì wá sọ fún wa kán jẹ́ ká mọ̀ náà. That means pé everybody lọ máa gbàbọn ní police station káwọn náà máa ní access sí ìbọn nígbà tí irú àwọn eléyìí bá ń gbébọn káàkiri lójú sáyé bíi eléyìí. Ẹ máa gbọ́ nǹkan tí Legacy ń sọ lọ síwájú ẹ continue láti máa play video yìí. Ilé Zaria ló ń gbé bọ̀bọ̀ yìí ni mò ń sọ pé bọ̀bọ̀ kan ń tẹ̀lé Sego ó ń tẹ̀lé Zaria tó ń tẹ̀lé ajá Zaria ti gé bọ̀bọ̀ ìjẹ́rí ajá Zaria ó ti gé bọ̀bọ̀ ìjẹ́rí bọ̀bọ̀ yìí mo ní kó ṣí ẹ̀yìn ẹsẹ̀ ṣe ti rí pé pistol ló wà lọ́wọ́ ẹ̀ ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ìbọn ọlọ́pàá ni bọ̀bọ̀ yìí ló pamú nígbà tí Zaria tọ́lọ sí Òṣòdì tọ́fẹ́ lọ jà lóṣòdì bọ̀bọ̀ yìí ló pánú yẹn o bọ̀bọ̀ yìí ló pẹ́ tí wọ́n sọ pé ìbọn wà lọ́wọ́ bọ̀bọ̀ yìí ṣùgbọ́n kò ṣó ẹ̀ létà ó tún wá padà ṣe fídíò ṣe rí pé èdì yẹn ló ń dì wọ́n èdì tó ń dì wọ́n yẹn òun ló tún wá ṣe fídíò fún ara ẹ̀ fídíò yìí ó ń ṣe níṣẹ́ rẹ̀ pé kò sí nǹkan kan torí pé Sego ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹni tó wà lẹ́yìn àwọn nínú Èkó yìí kò sọmọ olúwẹ̀ pé kò sí ọ̀ràn tẹ́ bá dá ní gbogbo Èkó ní gbogbo Nàìjíríà federal òun máa yọ ọ̀rọ̀ yẹn òun yìí mo ṣe máa padà play yẹn náà fún yín o pé Sego ní kò sí nǹkan kan sẹ́ẹ̀ nísìsiyìí tẹ́ni táwọn bá ṣe àṣegbé àmújẹgbé ni Sego ló ń pàṣẹ Sego ló lè kó Èkó Sego Èkó Zaria ẹ̀yin èèyàn mi láti àìmọye ìgbà ni mo ti máa ń sọ fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo sọ fún yín pé inú Zaria inú Sego gangan ló wà behind gbogbo nǹkan yìí wàhálà tó ń ṣẹlẹ̀ tó fẹ́ máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Sego gangan ló wà behind ẹ̀ if not ẹ jẹ́ fún yín ní ẹ jẹ́ ṣe analysis mẹ́ta fún yín àwọn point mẹ́ta. 1 ìjà wo ló lè wà láàrin Olúọmọ àti Sego tó lè wá dìjà tó báyìí kí ni Sego fẹ́ Sego lòun fẹ́ chairman kóun ṣàdìjẹ chairman kí ló Olúọmọ fẹ́ Olúọmọ lòun fẹ́ president òun fẹ́ lọ sí president Olúọmọ ti jáde lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti declare Sego pé you will be the next chairman tọ́lọ́run bá ti fẹ́ now wọ́n wà ní ojú gbangba wálíà ẹ̀yin èèyàn ọlọ́gbọ́n ni mò ń bá wí o ẹ má wà sentiment ẹ sọ òótọ́ ọ̀rọ̀ Olúọmọ nawọ́ Sego sókè pé tóun bá ti kú o Sego will become next chairman ṣé kò yẹ kí inú Sego ti rọ̀ kó dẹ̀ ṣe kí ni kó jẹ́ gbogbo ìjà tó bá wà láàrin wọn kó parí kó dẹ̀ máa bó Olúọmọ ṣe lọ kó má fi lapsi sílẹ̀ kíjà kọ́kọ́ ṣẹlẹ̀ mọ́ kódà irú àwa tá à ń sọ̀rọ̀ yìí Legacy a ní lọ́rọ̀ kọ̀ọ̀kan tá fẹ́ wá sọ against Sego a kò máa ṣe nǹkan míì ni àwọn máa ṣe nǹkan mi a lè máa ṣeré lórí Facebook kò ní síjà everything a máa lọ peacefully ṣùgbọ́n torí pé Sego jẹ́ violence person Sego respect governor Lagos State Sego respect the president of Nigeria tó jẹ́ aṣáájú Sego respect àwọn tó wà lẹ́yìn ẹ̀ gangan àwọn tó pàṣẹ Sego fúnra rẹ̀ ní ìgbéraga ló wà lára ẹ̀. Now bóyá ẹ̀yin èèyàn bóyá ìjọba tún máa wá wo bọ̀bọ̀ yìí níran wọn ò ní gbé Zaria kí Zaria kó produce bọ̀bọ̀ yìí bóyá ìjọba ẹ̀yin èèyàn ibi láti máa wà pé kò sófin mọ́ ní Nàìjíríà tí wọn bá ti lè mú bọ̀bọ̀ yìí tó mú ìbọn pistol ìbọn pistol tí wọ́n láísẹ̀nsì fún Zaria ìbọn pistol tí wọ́n láísẹ̀nsì fún Sego tí wọn bá ti lè mú bọ̀bọ̀ yìí á jẹ́ pé ìjọba kò sọ ọlọ́pàá mọ́ Nàìjíríà. ṣé lórí pé àjẹ ipò state chairman àjẹpọ̀ state chairman TMC àti Tafa jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ìṣó náà ló ti di tí wọ́n wá ń gbébọn jáde ní ojú táyé ní gbangba lójú mọmọ tí ìṣe ní kọ̀rọ̀ wọ́n wá ń display ẹ̀ wọ́n fi ń threaten ara wọn.
à ń ṣe ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ká má parọ́ àti MC Olúọmọ o àti Tàfá o àti Koko Zaria o gbogbo wọn pátápátá á ti mọ̀ pé jàgídíjàgan ò lè kúrò lára ọmọ onímọ́tò bẹ́ẹ̀ ni kò lè kúrò lára ọmọ onímọ́tò and MC Olúọmọ gan fúnra rẹ̀ òun náà jàjà gba ipò state chairman yẹn ni kì í ṣe pé bóyá òun náà kàn ṣàdédé gba ipò yẹn just like that òun náà jìjà gbà ni but ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò mí èmi ò rò wípé bóyá mo ever rí fídíò nígbà tí MC Olúọmọ fi ń jàjà gba ipò tí gbogbo àwa rí fídíò wípé àwọn boys ẹ̀ wá ń flaunt ìbọn bíi ti Tàfá Ségòì tó bá sì ṣe pé bóyá èmi ni mi ò rí fídíò yẹn pé wà lóòótọ́ ẹ̀yin tí ẹ mọ̀ nípa fídíò yẹn ẹ lè bá wa jù sí kọ́mẹ̀ntì ẹ lè máa tag wa pẹ̀lú fídíò yẹn ká rí evidence ibi tí àwọn boys MC Olúọmọ táwọn náà ti ń flaunt ìbọn bíi ti Tàfá Ségòì and fọyín tẹ máa sọ wípé kinní kan MC Olúọmọ green snake under green grass ni yes ó ṣàṣe títí ẹ under the grass ni kò máa flaunt ẹ irú power wo ló wà lẹ́yìn Tàfá Ségòì àtàwọn Ségò nation àbí nǹkan kí náà ń pera wọn tó fi wá di pé wọ́n ń flaunt ìbọn lójú táyé nílùú tó lọ́ba tó níjòyè ṣé wọ́n ti ń ra ìbọn lórí igbá bíi ti bisikíìtì ni ṣé wọ́n ti ń ra ìbọn lórí igbá bíi bisikíìtì ni àbí ṣé governors ṣé ìjọba Lagos State ṣé wọ́n ti ń license ìbọn fáwọn ọmọ onímọ́tò ni for what reason and tó bá dẹ̀ ṣe pé wọ́n ti ń license ìbọn fún wọn náà ni for what reason níbo ni Ìṣọ̀lá Kúkú ti rí ìbọn níbo làwọn boys Koko Zaria ti rí ìbọn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí máa lọ fà o ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò tọrọra ń fà ní wẹ́rẹ́wẹ́rẹ́ á lọ fà o ó ti ń dogun láàrin wọn báyìí o ìjọba gọ́vnà Sanwó-Olú ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o pàápàá lórí ọ̀rọ̀ fídíò tá ti ń rí bọ̀bọ̀ tó ń pè ní Ìṣọ̀lá Kúkú àbí nǹkan tó ń pè ní second in command Koko Zaria tó ti ń flaunt ìbọn yìí mátà yìí ò gbúdọ̀ go like that o commissioner for police ní Lagos State ẹ má fọwọ́ lẹ́rán lórí mátà yìí o ẹ jẹ́ ká lọ ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò Àbọ̀lọ́rẹ̀ Legacy ká gbọ́ nǹkan táwọn èèyàn náà sọ nípa ẹ̀ Taofik agbọ́mábí wọn ó ní legacy wàláì kí ló dé dín take it or leave it none of them are going nowhere those following Dederin Sego are blindfolded with lies while Sego himself knows the truth and fact that he is not going anywhere for now they are just catching cruise whatever awo bá ti fẹ́ mọ̀ bóyá ó fẹ́ go anywhere o bóyá Tàfá ló máa di Èkó mú àbí kò ń ṣe òun ló máa di Èkó mú o the main point is kí ló fún wọn ní dá ìgboyà láti máa flaunt ìbọn lójú táyé that is the concern of we the citizen of Lagos State that is the concern of we the citizen of Nigeria báwo làwọn ọmọ onímọ́tò ṣe ní access sí ìbọn concern ti wà nìyẹn either wọn jagungbadé àbí wọn jagungbadé whatever wọ́n lè ṣe anything láàrin ara wọn so far tí o bá ti threaten peace and stability of Lagos State tí o bá ti threaten peace and stability of the country kí ni gbogbo nonsense yìí àwọn ọmọ onímọ́tò wọ́n ń gbé bọ̀dá ni wọ́n ń gbé sórí live video wọ́n sọ pé kíníkan lórí pé ẹ fẹ́ gba ipò state chairman ẹ̀ gba ipò state chairman ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ sweep under the carpet o bọ̀bọ̀ Ìṣọ̀lá Kúkú yìí wọ́n gbọ́dọ̀ fish out láàrin àwọn boys Koko Zaria kó wá tender ibi tó ti tán ti fún ní license láti ní access sí ammunition tó wà lọ́wọ́ ẹ̀yẹn ibi tó ti rí ibi tó ti rà àwọn wo ló fún ó ní láti wá ṣàlàyé. Brian William ó ní but you once praised Koko Zaria when he was appointed as caretaker over Kunle Poly Parks. Now the table has turned. Koko Zaria is now a bad guy. Ṣé mo sọ pé ìjà ló dé lórí dòwe ara tí mo dẹ̀ ń sọ láti jẹ́ tíjọ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ onímọ́tò lélẹ̀ pé ìjà ló dé láàrin wọn tórí fi dòwe àti MC àti Tàfá àti Koko àti Legacy àwọn gbogbo wọn pátápátá ọmọ ìyá ni wọ́n so ọ̀rọ̀ wọn ìwọ̀nba wọn lè máa bá wọn fẹnu sí àmọ́ tó bá ti di wípé one threatening peace and stability ìlú téèyàn ń gbé ìgbà yẹn gan lọ̀rọ̀ wọn tó kan gbogbo aráàlú àdélé tó kàn wá at this junction ni ibi tí àwọn boys Koko Zaria ti rí ìbọn tán flaunt yẹn ṣe wọ́n ní láti wá ṣàlàyé ìyẹn gangan ló kan àwa lọ́wọ́ tá a wà torí mi mo bá ṣe ní access ìbọn àwọn sọ pé wọ́n ń pa àwọn èèyàn káàkiri nígbà táwọn ọmọ onímọ́tò ní access ìbọn bíi eléyìí kí ló tún wá kù tá a fẹ́ máa sọ nígbà táwọn rí ìbọn lọ́wọ́ àwọn ọmọ onímọ́tò kí ló tún wá kù that means pé anybody can just have access to ammunition àwa náà ń pa àwọn èèyàn àná kan ló kú èèyàn káàkiri wọ́n pa alágbájá bì kan wọ́n fa kinní kan wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní bì kan that means pé àwọn tí ó níbọn ìlọ́wọ́ náà ni wọ́n ń carry out irú àwọn atrocities báyìí because if not ibo làwọn ti rí ìbọn kí náà fìbọn ṣe lọ́wọ́ wọn kí ni ìbọn ṣe lọ́wọ́ wọn ọ̀rọ̀ yìí ṣe kò gbọ́dọ̀ sweep under the carpet the commissioner of police ní Lagos State àti Babájídé Sanwó-Olú wọ́n ní láti sit lórí ẹ̀ ibo ni wọ́n ti rí ìbọn tó wà lọ́wọ́ wọn yẹn a fẹ́ mọ̀ kán wá ṣàlàyé fún wa.
Then another commenter, Prince Oluwafemi Akinola, only this video needs to get to the police. Ṣé èèyàn rí nǹkan tí mò ń sọ? Ẹjọ́ èèyàn máa bá wa tag Commissioner of Police ní Lagos State ní under video yìí. Wọ́n ní láti rí video yìí o. This video in particular wọ́n ní láti rí. Video bí táwọn boys Koko Zaria tó ti influence ìbọn yìí wọ́n ní láti rí o. They need to sit on it o. Ibi táwọn boys yẹn ti ń rí ìbọn, they need to come and ṣàlàyé o. They need to come and rojú ẹ̀ o, because a sọ pé wọ́n fa jàgídíjàgan, wọ́n ṣe kinní kan. That means pé àwọn tó lọ ń commit atrocities wọn yẹn nìyí now, because ìbọn là ń rí lọ́wọ́ wọn yìí, kí ló ń fi ìbọn ṣe? Báwo ni ìbọn ṣe ń dọ́wọ́ àwọn boys onímọ́tò? Kò yé mi, I don't understand. Ṣáwọn jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá ni ìbọn tó yẹ ká máa bá lọ́wọ́ ọlọ́pàá, tó yẹ pé ọlọ́pàá tó bá máa nírú ìbọn yẹn gan sef ó máa jẹ́ pé wọ́n ti license ẹ̀ with license ni kò ṣe pé ó kàn wà in possession of it just like that. Ìbọn yẹn la wá lọ rí lọ́wọ́ àwọn ọmọ onímọ́tò NURTW ní Lagos State. This is Ṣọlá Kúkú àbí nǹkan kan, wọ́n ní láti fish it out o. And Koko Zaria náà gẹ́gẹ́ bí n tá à ń gbọ́n sí wọ́n ní boy ẹ̀ ni. Koko Zaria náà wọ́n ní láti mú òun náà kúnra o. Bóyá kán lọ search ilé wọn, ọ̀pọ̀ èsì lè wà nílé wọn, a lè sọ o. Ìkànnù wọn péré la sì rí yìí o. Ẹ̀yin ẹnìkan ṣoṣo ni wọn la rí bọ́ lọ́wọ́ èyí o. Kí la mọ̀ tó wà lọ́wọ́ àwọn tó kù wọn? Kí la mọ̀ tó wà lọ́wọ́ àwọn tó kù tí wọ́n jọ ń pera wọn Sego Nation? Lóòótọ́ mo mọ̀ pé àwọn kan máa sọ pé MC Olúọmọ náà láwọn irú kó àwọn boys tó náà kó bọ̀ fún kinní kan. Anybody tó bá ti ní evidence against them, let them bring it out. They need to start fishing those people out. Wọ́n ní láti start fishing all of them out one by one. Tó máa sọ pé ìlú ò dá. Yẹn ara bí ìlú ò ṣe dá náà lélẹ̀. Nígbà táwọn ọmọ onímọ́tò àwọn ọmọ gáràjì tó bá ní access sí ìbọn, báwo ni ìlú ṣe fẹ́ dá? Báwo ni ìlú ṣe fẹ́ dá? Mátà yìí ó máa lọ fà gidi ni o. Ẹ̀yin èèyàn mi, kí ni opinion ti yín? Ẹ máa bá mi jù sí comment, and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook. Link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀. From there ẹ tún máa gbọ́ àwọn updates tá a bá tún gbé wá lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò àti all other things bó bá ṣe ń lọ nígboro. Ó dàbọ̀.